Joy jọmọ ọdún 3 gbé lẹ́kọ̀ọ́ ó tún jọmọ ọdún 7 gbé nìbàdàn. Lóòótọ́ làwọn èèyàn ń dáṣà pé kò sóhun tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe, ṣùgbọ́n ìdí okòòwò ìbànújẹ́ lobìnrin ẹni ọdún 28 yìí Joy Kọlápọ̀ túmọ̀ ọ̀rọ̀ náà sí ní tiẹ̀ o. Níṣe ló ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé káàkiri, tó bá ti gbowó lọ́wọ́ àwọn òbí wọn á tú wọn sílẹ̀, á sì tún lọ ságbègbè míì tí wọn ò tí ì fura sí i ni yóò bá tún jọmọ wọn gbé níbẹ̀ láti gbowó. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́ Àìkú Sunday 20 oṣù kọkànlá yìí sọ pé ọjọ́ 12 oṣù náà lọ́wọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti tẹ àfúrásì ọ̀daràn yìí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan tó wáyé nílùú Èjìgbò nípínlẹ̀ Èkó lọ́jọ́ 27 oṣù kẹwàá tó kọjá yìí níbi tọ́mọ ọdún 3 kan tí wọ́n porúkọ ẹ̀ ní Bright ti dàwátì lójijì ló mú káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ tí wọ́n ń tọpinpin ibi tí èéfín àjálù náà ti rú wá. Ìwádìí ìjìnlẹ̀ náà ló jẹ́ kí wọ́n róye pé abilékọ Joy Kọlápọ̀ yìí lámọ̀òkùnṣìkà tó ṣiṣẹ́ láabi ọ̀hún, àti pé òṣìkà tán tẹsẹ̀ mọ́rin ẹ̀dá yìí ti kúrò lẹ́kọ̀ọ́, èyí ló sì gbé wọn délùú Omi-In nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tọ́wọ́ ti tẹ̀ ẹ́. Níbi tí wọ́n ká afurasí náà mọ́, wọ́n tún bá ọmọ ọdún 7 kan Moses lákàtà ẹ̀. Ó jí ọmọ náà gbé ni, ó sì jẹ́wọ́ pé àdúgbò Olópò Mẹta nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lòun ti jí i gbé. Ó tún jẹ́wọ́ pé ọ̀dọ̀ ẹnìkan nílùú Àkútè ìpínlẹ̀ Ògùn lòun tọ́jú Bright tí wọ́n ń wá lẹ́kọ̀ọ́ pamọ́ sí. Ìwádìí fi hàn pé alámúlégbè ni afurasí ọ̀daràn yìí jẹ́ sáwọn òbí Bright tó sọnù. Wọ́n jọ ń gbé ládùúgbò kan náà l'Éjìgbò ni. Lẹ́yìn tó jí ọmọ náà gbé ló díbọ́n. Ó pe àwọn òbí ọmọ ọ̀hún lórí aago. Ó ní kí wọ́n wá fowó gba ọmọ wọn sílẹ̀. Ó sì gba ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́ta náírà 55,000 naira lọ́wọ́ wọn. Ṣùgbọ́n dípò tí ìbá fi fọmọ náà láwọn òbí ẹ̀ lọ́wọ́, níṣe ló mú un lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan tó wà l'Ákútè. Ó ní kọ́rẹ́ òun jọ̀ọ́ báwọn mójútó ọmọ náà torí òun fẹ́ yára ra àwọn ọjà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan lágbègbè ọ̀hún. Ló bá yọ ọmọ náà àtọ̀rẹ́ ẹ̀ sílẹ̀, ó sá lọ ráú. Wọ́n nígbà tọ́rẹ́ ẹ̀ retí remú títí tí kò rí i, nìyẹn bá kọrí sí tẹ̀sán ọlọ́pàá lẹ́ka iléeṣẹ́ wọn tó wà lójòdó Abíọ́dún láti lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Ó sì fa ọmọ ọ̀hún láwọn ọlọ́pàá lọ́wọ́ láì mọ̀ pé ìjẹ àná ti dùn mọ́ ehoro Joy yìí lẹ́nu. Ó ti tẹkọ̀ létí lọ sílùú Ìbàdàn níbi tó ti tún lọ jí Moses tí wọ́n bá lọ́dọ̀ ẹ̀ gbé. Wọ́n ló ti gba ẹgbẹ̀rún lọ́nà 20 náírà lọ́wọ́ àwọn òbí Moses ọ̀hún gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ọmọ wọn. Ó sì ń wá ibi tó máa yọ ọmọdé náà sílẹ̀ sí kó tún tẹsẹ̀ mọ́rìn làwọn agbófinró kà á mọ́. Hundeyin ní yàtọ̀ sí páwọn ọmọ wọ̀nyí tó kó ìrókò dóko ìrókòtó, ó ní kò séyìí tó farapa nínú àwọn ọmọ méjèèjì ọ̀hún. Àwọn sì ti fà wọ́n lé àwọn òbí wọn lọ́wọ́. Ó láwọn ti parí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí. Àwọn sì ti fẹsẹ̀ afurasí ọ̀daràn náà lé ọ̀nà ilé ẹjọ́. Ó ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.